pàtàkì tó láti fi la àwọn èèyàn lójú àti láti máa fi tọ́ wọn sọ́nà. ọ̀rọ̀ náà yìí sọ bọ́lá kò ní gbà kókó. àmọ́ bàbá ọlọ́run mi mo sọ̀rọ̀ ká ní gbòho níbi òní ìmọ̀lọ́ gbòho láìpẹ́ yìí mo sì jẹ́ gbogbo èèyàn máa pè lọ gbòho. torí jọ́jọ́ mi ti rí ibi dẹ́sẹ̀ ní wo pé tọ́ba àgbàdo ọlọ́gbòho kọ́ lọ gbòho ìsìyọ́ lọ. mo wá sọ̀rọ̀ ká ń gbòho ọ̀rọ̀ náà mo fẹ́ dá padà áyà yìí. èyí tádájú tí òrùjú tí wọ́n bá ń pè yẹn mọ bàbá ọlọ́run mi láyé bí ìbá sí nọ́mbà 2 èyí sì wà nọ́mbà 3 bí mo ti kéré mọ́ yìí. bàbá ọlọ́run mi fẹ́ràn mi lórí pé sàtífíkẹ́tì ilé kéwì méjì ló wà lọ́wọ́ mi. ọ̀pọ̀ orí ọgbọ́n lónìí nù ìdílé sọ̀rọ̀ sókè nù àbẹ́kọ̀ ọ̀la wáyé. inú bí ò lè rọrùn fáìlì kọ́lọ̀ mi ò ṣe yá ẹgbẹ́ ọmọ akéwú ni mí èmi náà fọ́ sọ́yà pé sàdífẹ́tì ọmọ tiẹ̀ kéré sí tèmi. mo ní otuwa lọ ìjọ tí wọ́n tuntun mi ṣe tuntun àmọ́ náà mi wá pè mí pé láàfíà ó la ilaha illallah tuntun títí dé wọ́n gba tuntun náà wọ́n tún wá fún mi tuntun náà. ọyẹ kẹ́yìn náà máa fọ̀rọ̀ yí ọ pé ipò tí wà ní lọ́nà ọ̀bọ láwọn mi a lè sọ̀rọ̀ pa wa. mo á sọ nípò pé àwa àká ọyẹ ká ronú sọ̀rọ̀ kẹ́ bàbá àlùbárà kí lọ́rọ̀ náà àwọn àfa kan wáyé wọ́n ṣiṣẹ́ wọ́n sì tóbi láyé ọwọ́ á kú láyé tẹ́tí tóbi sì kú lé wa. Allahu Akbar. àwọn èèyàn gbọ́ Yorùbá lọ́sàn-án mi. àwọn ẹ̀kọ́ tóbi náà táyé pè wọ́n náà fà. tí wọ́n ń bọ̀ tí náà ẹ̀rọ tí wọ́n ń gbé tì wọ́n. ìjọ wọn ti kú ọ̀ láyé Ọlọ́run gbé tí tóbi kú ònú lé wọn. wọ́n yẹ kẹ́yìn àfọ́ ọlọ́sẹ̀ jìnnà àṣàrù wọn pé kí ló fà. àwọn ẹ̀kọ́ wọn tóbi láyé bí àbàbọ̀ Ọlọ́run mi. wọ́n wá fi títóbi sáyé. wọ́n kú ọ̀ láyé tán bí títóbi ní títọ́ ni wọ́n tún wá ju bí ẹ ti fi ilẹ̀ lọ. Allahu Akbar. bọ́ọ̀lù àwọn ṣe tí wọ́n tẹ́ erí bẹ́ẹ̀. ayé ali ìnàlẹ́bíyà qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati كنتم توعدون. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. إن الذين قالوا ẹwọ sọ àfa àmàlà àrí sọ̀rọ̀ yìí náà mà pé kọ́dà bẹ́ẹ̀ yàtọ̀ ọ̀rọ̀bìnrin àbá pàdé ọ̀rọ̀bìnrin àbá tún kíra fún yín pé àwọn eléyìí yá wéré. الذين قالوا ربنا الله ثم استقاموا. gbogbo ẹ̀yin tẹ́ ilé aṣọ àfa wọ̀ láyé táyé pé ilé àfa àtẹ́ kì í sàfà bẹ́ẹ̀ bá ti kú ọ̀ láyé aṣọ nìkò ní sẹ́dẹ́dẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ yín. قالوا ربنا الله ثم استقاموا. èyí tí mo bá sọ fún ọ lónìí ní pé bàbá ọláwùn ní ọ̀dọ́ wọn rú lójú orí báyìí. èmi kì í pẹ́ tí ò tó pẹ́ o. bí Ìlọrin wá ti tó wọn mọ ọmọ Alubarika. bàbá ọláwùn ní ọ̀dọ́ wọn rú ẹsẹ̀ tí wọ́n ṣe kìlá àṣàgbéṣà yìí bàbá ọláwùn mi. kí ni ọlọ́run wá ṣe tẹ̀tù bí kẹ̀síú ayé rẹ eléyìí dá báyà bí ọ̀dá báyìí. ẹ gbọ́ èkó la wà. sódà dáa gan ọmọ ṣe wà á kó dẹ̀ dáa. ẹ yóò bá nẹ́bí fúnra yìí. ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. ẹ̀kọ́ tí bàbá ọlọ́run mi
sùn lójú ayé wọn ọlọ́run rẹ̀ wọ́n lẹ́kọ́ ẹ̀ wọ́n lọ́dọ̀ ọmọlá wọ́n wá sí lọ́rin ìjọ kẹ́ nínú àṣà bàbá ọláhùn mi ọlọ́run kọ́ kí àfáà Lukman Muzammil. Àmín. bí bàbá ọláhùn mi bá dé airport nílọrin wọ́n wà á pè mí pé láàfíà àìwọ̀ olùkọ́bọ̀ ọmọ mọ̀ mo ti dé wò bí mo ti kéré mọ̀ ibi àti ìṣe nù. mọ̀ wá dọ́nà wọn jọ kan àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bàbá àtọmọ. bàbá ọláhùn mi wá ṣàlàyé wàhálà táwọn ṣe torí bàbá ọláhùn mi àsìkò tí wọ́n gbèsè dáwà lọ́wọ́ yẹn àsìkò téèyàn bá sòdodo tó lè fa ikú ni. Allahu akbar. àsìkò tí wọ́n fi ọ̀rọ̀ ara wọn díra wọn ní ẹ̀. àwọn ọmọ Alubarika mo ṣe wàhálà púpọ̀ ọ̀hún kásòkòtò wọn sókè báyìí ní Táíwò nulẹ̀ ni ọ̀hún ní ibi kókósẹ̀ yìí wọ́n ní wọ́n máa gbà ìwọ́n ń gbà ìgbà báyìí ìwọ́n á dún kó ẹ̀sìn òfà nẹ́bí. Inú bí gbàgbé pátákó ẹ̀sìn ọ̀rọ̀ Alubarika wọ́n ní mo jòkó mo bẹ náà púpọ̀. Eléyìí bú ọwọ́ ara rẹ̀ bí wọ́n bá kó kọ́lé ọ̀lẹ́ lọ́rọ̀ àníkà wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. Ẹ má fàyè wájú ọ̀rẹ́ àbàbọ̀ ọ̀làwùn ní ayé wà nìyẹn. Àti bọ̀tá tẹ ò lè rí ibi tó àbọ̀ ọ̀làwùn ní kẹ̀. Alladhina qalu. Àwọn ọ̀làwùn ní wọ́n sọ ọ̀fẹ́ǹjẹ̀ tá àbíjà rí ni níwájú bàbá wa kàlífà tó lòkúlà fà. Àlífà ti dáná agogo Kwara State bàbá alágbàdé. Èmi lọ ṣe wáàsí nílé bàbá ọmọ Yorùbá. Ọlọ́run wá ní pẹ́ẹ́dẹ́bẹ̀ Yorùbá wáàsí. Àwọn ọdún yẹn kí n máa bẹ bàbá wa kàlífà ọmọ Yorùbá. Mo wá bá àwọn àgbọ̀ ọmọ kéwù bàbá ọmọ Yorùbá. Ọlọ́run sàlékò kẹ bàbá náà. Àmín. Ẹnìkan nù wọ́n bẹ́ ṣàdúrà fún mi, wọ́n á sọ̀rọ̀. Ọlọ́run Alubarika wọn ní náà, wọ́n ní gbogbo wa la mọ̀ ọ́. Ọlọ́run sì mọ̀ ọ́, àwọn ẹni Ọlọ́run sì mọ̀ pé bó o ti dà lónìí Ọlọ́run ní bẹ́ẹ̀ lábẹ́rẹ́ má kú òbẹ́ o. Àdáwò tí sì bá ní bẹ́ẹ̀ fi kú òbẹ́ Ọlọ́run ní yọ kàn. Àbáná wa fẹ́ sọ̀rọ̀ kájọ́ pààyàn lẹ́kún nísìn. Odidi wa sì jẹta. Aláwọ̀ lọ sí rédíò station ní Dọ́fìà ní rédíò Nàìjíríà. Àwọn lọ sí wa àwọn fẹ́ lọ pìrìsẹ́ǹtì níbẹ̀. Àlùbárà wọn náà wà ní wẹ́tí rúùmù táwọn èèyàn máa ń jòkó kó tó wọnú stúdíò ni ẹnìkan bá dé ó jòkó táwọn àwọn kíra wọn ó ṣe sà ẹnìkan ẹ̀ta náà dé àwọn kíra wọn àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹnìkan náà mẹ́tẹ̀ẹ̀ta wá ní ó ní àká bẹ́ẹ̀ tí wọ́n òun yìí babaláwo lòun òun wá ní bèrè tó òun fẹ́ bí ẹ̀yin àfa òun sì fẹ́ bí pásọ̀ béèrè ìjẹ́ kí ni bẹ̀rẹ̀ náà lọ́wọ́ ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfa ẹ̀yin gbà fún ànábì yìí Muhammadu sallallahu alayhi wa sallam. ṣé wọ́n náà ti gbọ́ wá sí ọmọ Yorùbá ànábì yìí. sallallahu alayhi wa sallam. wọ́n bá dàrú wọn lọ́wọ́ máa bọ̀ wáyé àyè wọ́n bọ̀ yẹn ju gbogbo ẹ̀. gbogbo àwọn fáwọn náà ti kó sí i lórí àwọn ọmọ yóò ti fọ̀mátì ẹ̀ tó kó tó dá sí i. bọ́ọ̀ bá wá rí bẹ́ẹ̀ fọ Yorùbá àná Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. ìyàwó ẹ̀yin náà gbọ́ gbogbo bí kálukú gbọ́ sí. ọ̀n bá tàwọn ọmọ rẹ̀ jẹ́ kalẹ̀ nípa. bí bàbá aláwọ̀ mi wá bá tẹ̀lé kẹjá ni kò ní rọrùn kó rí báyìí lónìí. ọmọ aláwọ̀ mi ọwọ́ lẹ́yìn gbà pa nábì lọ́gá àti yín. ó ní wọn pásítọ̀ ẹ̀yìn gbà pé Jésù lọ́gá àti yín. ó láwọn ń tà wọn ṣéwù tàwọn ọ̀rọ̀ mi là ní. ó ní bẹ́ẹ̀ tó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní pé àfáà ìjẹ́ ànábì tí lọ́lọ́mọ lẹ́yìn jù ní àbọ̀rọ̀ mi lọ ọ̀gá àtàwọn. ó ní wọn pásítọ̀ ṣé Jésù lọ́lọ́mọ lẹ́yìn jù ní àbọ̀rọ̀ mi lọ ọ̀gá àtàwọn. ọ̀rọ̀ tí ń sọ iṣẹ́ Mahamudu Adéwọlé àwọn ni wọ́n sọ bàbá náà nílò aká ìpúpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ sí ni wọ́n. ṣé Mahamudu náà wọ́n wojú pásítọ̀ pé pásọ ọ̀yá fèsì pásọ náà pé bàbá nínú olúwa ẹ sọ̀rọ̀ ẹni tí wọ́n lè wà lẹ́bi. sallallahu alayhi wa sallam. ọlọ́ àwọn òkúta èyí tó dájú ni wípé ẹnì kan ò tó ànábì. sallallahu alayhi wa sallam. ẹnì kan ò sì lọ́mọ lẹ́yìn tó ànábì. ọ̀dà mi lójú pé bó ti wù kí ọ̀rọ̀ mi là ní mùrídìí tó kò tó tàbẹ́bí.
babaláwo wá gbọ́ ẹ̀rí pé alfa ẹ kú sí Ọlọ́run. Ǹjẹ́ ìwọ pásítọ̀ kí ni wọ́n sọ ní bàbá nínú Olúwa? Èyí tó yé wa ní pé Jésù ọmọ kan ṣoṣo tí Olúwa ti gun ayé ní èyí. Gbogbo ayé ló tẹ̀lé Jésù ló gbà fún Jésù. Babaláwo pé ọ̀gá tí ẹ gbà pé Jésù lọ́mọ lẹ́yìn ju ṣéwù tàwọn Ọ̀rúnmìlà lọ. Òní kó ṣe rí nìyẹn nínú Olúwa. Ẹ gbọ́rọ̀ tí pásítọ̀ wa sọ. Òmòrán يضحك السفهاء منها ويبكي من عواقبها اللبيب. يتسجلون ọ̀rọ̀ جبير أهلا وسهلا. àfààyè sáfà àti pásítọ̀ ó ní abájẹ ntẹ̀yìn jama anabi ò tó jama Ọ̀rúnmìlà jama Jésù ò tó jama Ọ̀rúnmìlà ó ní ìdí tó wọ́n sọ fún mi pé gbogbo àwọn tí wọ́n dé èèyàn nínú yín 70% wọn kò sí ìjọ ọ̀dọ́dọ̀ Ọ̀rúnmìlà kó tó dé yẹn. Allahu Akbar. ẹ gbọ́ sọ parọ́ ni. ìjọ tí àwọn àfa àbọ̀ta lórí ọmọ ìyá Ọ̀ṣun kan tí ń lò jáàbù láyìí tọ́lá ó fi jáàbù bọ Ọ̀ṣun tó ń kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bàbá ọlọ́run mi ọmọ náà wá fèsì fún wọn ó kálukú bá sẹ́nu kẹ́ ọgọ́ta ni wọ́n pé kí wàhálà inú bá lò jáàbù ń lò lò mélòó mélòó ní ilà áká tọ́yẹ́ pé kó gbé ọ̀bá dọ́dọ̀ wa kò dé yẹn ó wí ọ̀rọ̀ náà mo retí láàrin oṣù mẹ́fà ẹni kó gbé kálukú sẹ́nu kẹ́kù ẹgbọ́ sọ parọ́ ni kọ̀ wá sẹ́ni kan tí ó di irú rẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ ọmọ ìyọ̀sí lẹ́yìn ẹ̀ bàbá ọlọ́run mi bàbá ọlọ́run mi èmi bá lọ lórí lórí bàbá ọlọ́run mi gbogbo ẹni ọlọ́wọ́ bá rẹ níṣẹ́ tí ó láti rẹ ní bàbá ọlọ́run mi ọlọ́run kò ní nǹkan mẹ́rin bí mẹ́rin yóò bá sí lára rẹ̀ kò lè láti yọrí lórí dáwà òun fúnra ara rẹ̀ ó wàá ṣiṣẹ́ tọ ọyọ ọ̀kan èyí tó ṣiṣẹ́ tọ ní iná là ń pè ní àlìkìláàsì àlìkìsìtìkọ́mẹ̀ ọlọ́run fún ọmọ ọlọ́run mínísítìkọ́mẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀yà sórí ibú ni wọ́n pè wọ́n kò sí ọ̀rọ̀ tẹ̀lé ẹ̀dùn ọmọ ọlọ́run mi yìí sọ àníkà ni mo ti wù yìí ẹni bá sì tó bẹ̀ tó bẹ̀ já mi kọ́ bọ́ta. Kò sí tá ìjọ sọ àríta ni mo ti sọ yìí wájú ọmọ aláwọ̀ mi ni mo ti sọ yìí. Gbogbo àwọn tí ń tẹ̀yà tí wọ́n dẹrù mi ẹnu ni wọ́n pè wọ́n àwọn aláwọ̀ mi náà. Ọba mi ọ̀rọ̀ mi ní ìlú. Gbogbo àwọn tá a wíwọ̀ yìí wọ́n tán lójú ayé bàbá aláwọ̀ mi wò tún lẹ́yìn. Allahu Akbar. Bàbá aláwọ̀ mi ní istikọ́mà. Dépò pé gbogbo ẹni tó bá ní istikọ́mà ni ọlọ́run ó gbé fọ́tò kan sí i la. Ini ndela baba lawo mi tana be ba wo to ni na mbembe be sawo alari be na ba ni ikhlas ko ni istiqama doju ami foto to won gbe sila ni pe izara aqul nasu habu wa isa khalatuhu habu gbogbo to ba ni ikhlas to ba lo mi ta ba wo lokere eru o mo baya ati sun o buru o bẹ́ẹ̀ bá bí 70% àwọn èèyàn tẹ bá níbo àbọ̀ láwọn mi rí yóò lè lọ burú ní ọ̀mọ́ bẹ́ẹ̀ bá wọ àbọ̀ láwọn mi tò ní náà ẹ̀yin náà kó burú àbẹ́ ìwúlẹ̀ ṣèbí ní tẹ̀mí sáfún mọ̀ náà ṣe àbíbù láì lẹ́nu wàláyé ẹni tí bá fi kúrò ìṣe àbíbù ó lè wọlé o wàláyé òun kan o èmi ò jòkó pẹ̀lú wọn rí bẹ́ẹ̀ wákàtí méjì tí mo lò pẹ̀lú wọn mo rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ibú lára wọn láṣẹ àbíbùlẹ̀ ẹni ọba rírú wọn ẹni ọba àmọ́bọ̀ bá súnmọ́ wọn ọmọ ká èèyàn lélẹ́yìn àkọ́kọ́ tọ́lọ̀ bọ̀ àwọn tí bàbá aláwọ̀ mi ṣiṣẹ́ tọ́lọ̀ ni mẹ́rin tí máa ń bẹ lára ẹni tí ọba láti rí lára dáwà àkọ́kọ́ ni. ọgbà ìlà àṣìdíkù. gbogbo ẹni tí ọba ṣàṣeyọrí níbi dáwà ó lè ṣòdodo àwùjọ tá a sì wà yìí ó sòdodo ó kú ni o ìwọ ló ti fẹ́ kú yìí nínú kó kú àbí kó sòdodo kó o mú kàn nínú kó sọ̀rọ̀ sókè àbí kó kú ó mú kàn
gbogbo àká ayé ńlá Yorùbá yìí lọ́mọ pé bẹ́ẹ̀ bá ń pè yẹn sòdodo bí àká rẹ̀ ṣe kà á dà wọ́n mọ̀ pé ọ̀fẹ́ sọ́mọ kéwù kẹ́ tó mọ̀ tálẹ̀ ṣe kà á dà tó bá ìlú àbọ̀dá òní lọ. níbi téèyàn ti gba ikú ni àbọ̀dá òní ó ti sòdodo. gbogbo ẹni tí ó bá ń láṣẹ yọrí nínú dáírà ọgbọ̀rọ̀ ìjọ́lódodo yẹn bọ́ọ̀ bá lódodo tó bá jẹ lọ wà láyọ̀ dáhùn lára àwọn ọmọ rẹ̀. babaláwo mi tẹ wọn kì í ṣe mùjámálà eléyìí ibú gbogbo kọ ló dá àyà fún ó débi wá àjọ pàdé lọ́wọ́ kan yóò rí àyà kan tí èkì ṣẹṣẹ dáwà nìyẹn àkọ́kọ́ tẹni tí ó bá ṣe dáwà bó bá fẹ́ kẹ́yìn tiẹ̀ náà níbi ìjọba ọlọ́run mi yìí lọ́ọ́ tọ́jú àti ìṣòdodo àwọn tó sì fẹ́ pọ́n ní bẹ́ńlẹ̀ yìí inú kó kú àdúgbò ìṣòdodo ó mú kàn. Desalunaka àkọ́kọ́ ló ní tẹ́tẹ́ gbọ́dọ̀ kéjì kéjì wà lẹ́bi. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀. Wàlá àmánátù. Gbogbo ẹni lọ́wọ́ bá rẹ̀ ń ṣe. Bóyá kọ́lọ̀ ń lọ́rọ̀ yàtọ̀ fún àwọn ìyá wọ̀ yìí. Tó ń fi irú kan ṣe bí awo. Ṣé báwọn ọmọ kọ́ọ̀dù yìí ni àwọn àbọ̀ ni? Ọ̀kan dọ́gbọ́dọ́gbọ́ bẹ̀ níjọ́ òní. Ìwà lọ́wọ́ tó àṣírí ẹ̀ wọ́n padà mọ̀ pé alápàtẹ ìyẹn ni. Sokoto siri lókè yìí nínú masiri kàkà tàbí akọlùsù. Allahu akbar. Àwọn òpèrú bọ̀dá àti mẹ́ta lọ́pàá sokoto sókè àmọ́ náà tẹ̀ gbé ìgbà ń kọ́ ní Ìsìlámù gbé ìgbà. Gbogbo ẹni tí ó ṣàṣeyọrí mi dáwà bí bàbá ọlọ́run mi yọ̀lá máa nà. Odidi àfa tí wọ́n kó mọ́sálásí lé lọ́wọ́. Ó sì na ẹ wá gbé ẹrú ọlọ́run náà wọ ọlọ́run ní ẹ má bínú ẹrú ọlọ́run náà sẹ́yìn lámọ̀ náà. Wàlá àmánátù. Kọ́dọ̀ ọmọ kéwúrẹ́bìnrin ọ̀gbọ́dọ̀ kọjá wájú àwọn ṣé àfikún ohun ṣé tí wọ́n ní ẹ̀kọ́ nu wọn ọ̀rọ̀ máa ń gbé tóbi jẹ̀mọ́ yà. Allahu akbar. Eré rẹ̀ ń pè ìwọ tí wọ́n náà fẹ́ ṣe dáwà tètè máa palẹ̀ mọ́ rẹ̀. Ó ní sọ̀rọ̀ báyìí wọ́n sì gbé nǹkan ní ìkànsọ́dọ̀ rẹ̀ ó sì gbọ́dọ̀ kájú mẹ́. Amáyé ìgbà ni babaláwo mi ṣerú ẹ̀ tó hàn sáwà. Àmọ́ ẹ̀fọ́ ìgbàgbọ́ ọlọ́run náà wàá ṣe wá sí Ìlọrin tí wọ́n wọ ọkọ̀ àrùn wálé ọkọ̀ àrùn ni wọ́n wọ̀ wálé pé abájẹ́kájà àṣàjọ fún ọ. Gbogbo ẹni bá lọ́wọ́ dàmú bàbá kàlífà ọlọ́wọ́ tẹ ìdààmú ti tọmọtọmọ. Torí bàbá dájọ kẹ gbádùn fún yín ni o. Ayẹyẹ lórí nǹkan wò ní bẹ́ẹ̀ tí wàá yọ káwọn ọba ayẹyẹ ó dùn ó swíìtì ayẹyẹ gbọ́dọ̀ gan. Àyẹ̀tí èjì ìwọ̀n ta orí ara rẹ̀ ni. Kéèyàn tí wọ́n lọ́wọ́ wà lù bẹ́ẹ̀ ní tí wọ́n lọ́jú kọ́ mọ́ bàjẹ́ kó tó dá. Kéèyàn tí wọ́n lọ́wọ́ dà láàmú ọlọ́wọ́ dà láàmú o. Bí wọ́n náà bá fẹ́ dàbí ọmọ láwùn ní lọ́ọ́ tọ́jú àmọ́ náà. Ọ̀ lábojú kú ọ̀ rárá. Ẹni tí ó sì lẹ́yìn iṣẹ́ dáwà àdúgbò ní àmọ́ náà. Ẹ̀rọ ọlọ́run náà sọ fún mi ní orílẹ̀ ìbàmọ́ àwọn olórí Mẹ́ríkàsì. Àbàbá dédé olóògùn wà ń bẹ̀ báyìí ayíkọ́ oníkìlẹ̀ wá sọ̀rọ̀ náà fún mi. Wọ́n láwọn tí wọ́n jẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ ní Mẹ́ríkàsì gbélé ìbá wọlé. Bàbá náà yẹ wà á pẹ́ gbólóògùn mú pé ìwọ gbà lágbára ní ká fún inú yẹn gbà. Gbélé ìbá náà ní ìwọ náà gbà tiẹ̀. Lábàlọ́rí ká fún yín lówó yẹn o. Ṣéwù àwọn ṣéwù ya wèrè gan o. Àwọn ọlọ́bì kún ọjẹ tọmọ kéwù máa yé tiwọn. Èyí tẹ̀ ń sáré kọ́dà fáwọn ọmọ ẹ̀jẹ̀ gbàgbé ọmọ kéwù. Ẹlọ́kàjẹ́ mi nílé rẹ̀ lónìí. Kí bàbá ọlọ́run náà wọ́n torí ọmọ ọlọ́mọ ṣe ta ní òjò kóta nípa lónìí. Ṣéwù ti ń sáré àwọn ọmọ rẹ̀ tó gbàgbé àwọn mùrídí. Àwọn ọmọ rẹ̀ wọ́n bèrè àwọn òní ẹni tó kọ́ wọlé. Àbá àti sáré àwọn ọmọ ẹ̀tọ́ gbàgbé àwọn ọmọ akẹ́wù àwọn ọmọ rẹ̀ ó dé yẹn àwọn kúkú pàdé lóde 5 naira ọ̀pọ̀ nínú kò lẹ àwọn ọmọ rẹ̀ lọ́ba bí bàbá yìí ti sáyé wa ní àlùfẹ́ ẹ̀ understand ni o báà ṣé o ti sáyé wa ní o ẹ̀ padà gbà ní o. Bàbá ọlọ́run ní bí ayé àwọn ọmọ wọn wọ́n gbé lọ́nà lọ́wọ́ wọn tọ́jú ayé ọmọ lọ́wọ́. Gbogbo ẹ̀yìn àgbà ìlọ́lá àwọn náà lórí àwọn ọmọ akẹ́wù. Kọ́dà fún nínú ẹ̀fà àtọ́jà wọn lọ́bi pé ọmọ yè máa lọ́wọ́ tán nísì tún bínú pé eléyìí ti yè jù àti káwọn fún pàṣẹ. Sẹ́nu ìyá lè lẹ́yìn
ẹ̀ ẹ̀ gánà sẹ́yìn tèmi náà ju àwọn láwọn mi àdúgbò láwọn kátà ká alẹ́ yìí ó di mélòó yẹ̀ wọ́n ọlọ́mọ sẹ́yìn lára kan gbàgbé ó di mélòó ó yìí sọ́bi àbí ike tọ́ kí ló pé ẹ̀ yóò bá ní Muhammad fún. wọ́n yí fẹ́ tọ́ nẹ́tù. gbogbo ẹni tí ó jẹ dáhìyà إذا أردت أن تكون داعية ناجحا مثاليا مؤثرا لابد أن تتصف بهذه الأوصاف. بنت كبير يوم أسرار ولو وين قوس دعوة لجاهم على ولي سنة. ẹ̀kẹ́ ìtàwọn ẹ̀rí wípé orí ẹ̀ gbọ́dọ̀ pé àfọ̀ndáwọ̀ ègbọ̀ o tún wá wà lókè wọn tún wá ń ṣẹ́jú sí ọ dáadáa wèrè lélẹ́yìí tó dé yìí wọn pé kílẹ̀ ń wí ẹ̀ mójú kò séwu òní tí wọ́n mẹ́ta kílẹ̀ ẹ̀ sì ṣáájú mi bí ọ̀nà kílẹ̀ sọ. àwọn náà tún wá yọ ọmọ kẹjọ pé bàbá ṣe wù ìgbọ́ òní làákà ìtọ́ wa ẹgbẹ́ ní súnmọ́ létí mi ẹ sọ̀rọ̀ sókè fún wọn ní o. àfọ̀ ìtọ́jú sí ọlọ́run àágbé ni gbogbo àfọ̀ ìtí ọba gbé yóò fi ọ̀tá sọ̀rẹ́ yọ̀fọ̀ rẹ̀ sọ̀tá. ìdè gbọ́dọ̀ àwọn ọlọ́run máa ń wí láàfíà wọn lọ́mọ tí ọmọ ọ̀tá bàbá rẹ̀ tẹ́ndé ọgbọ́dọ̀ sọ̀gbọ́n etí lé. ẹ̀yin náà ẹ̀kọ́ lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àbọ̀láwọ̀ mi tẹ́ ní ikọ̀ tíráàlù ó lé mi mo wí bẹ́ẹ̀ àbí wọ́n wí bẹ́ẹ̀ ni rìwáyà ń kọ́ kí lẹ́bi wọn mọ̀lẹ́ fún àmì mọ̀tẹ́sílẹ̀ ìsìlẹ̀ sábì ọ̀rọ̀ ni mí lọ́nà àbọ̀láwọ̀ mi. gbogbo náà yín ní sí tábì ilẹ̀ yẹn ọlọ́wọ́ jẹ́ iná lálùbáríkà. báyìí bá dọ́gba ọmọ fún wọn dáadáa. àbá yóò di mélòó dé ọ̀yà pẹ̀lẹ́ kẹ́. wọ́n tẹ̀bù ní. bọ́n ọba tí wọ́n láwọn nǹkan tí wọ́n kà á lẹ̀ ìgbà náà ló tó sí ọlọ́run jẹ́. ẹ lọ́wọ́ àwọn àfọ orí Facebook wọ̀nyí ibi tí wọ́n ti ní ṣòro nìyẹn. ìta kàálẹ̀ yìí ń bẹ lára àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ọ̀rẹ́ wa sáyé kò sí lára àwọn kálukọ́ àwọn ọ̀rẹ́jà ẹgbẹ́ kámẹ́rà kíríkà kan iṣẹ́ dáwà yìí ò lè tó yìí olúwa mi ò pè yín ẹni ọlọ́run bá pè yín tá bá lára rẹ̀ yín èyí ní bẹ lára bàbá ọláhùn mi tí bàbá ọláhùn mi ò fi tẹ́ tí wọ́n fi sẹ́kù ọlọ́run ló bì ọ́ olúwa bí ọ́. mo fi jẹ́ kẹrẹ́ mi bì ọ́. àbíjọ́ kẹrẹ́ bí ọ́. bí ayé bá ń kí ayé ọlọ́run da ẹsẹ̀ níyà yẹn. ọlọ́run da ẹsẹ̀ níyà yín. jẹ́bẹ́ mọ ìyàdúrà ní ẹ̀ sàmí. ọ̀dà bàbá yẹn ọmọ tún àdúrà tí mo ṣe bàbá ọlọ́run mi ni wọ́n máa ṣe. Insha Allah. pé ọlọ́run má da ẹsẹ̀ nínú ilé wa ọlọ́run má da ẹsẹ̀ níyà yín. olúwa má da ẹsẹ̀ nínú ilé wa yà yín. kò sí ẹni tí ó dé àyín tí ò ní mọ̀ pé bàbá go bàbá comes. ibi tí bàbá ọlọ́run ní òsín sábẹ́ bàbá àlímà ti dé lẹ́rẹ̀ o. Ayyadakallah. ẹni tí ò ní rí illa annahu rajulun a'mahul hasan. ọ̀tẹ́ ti fọ́ ojú ẹ̀ kò ní jẹ́ ọmọ pé iṣẹ́ ń lọ yà yà. ẹlẹ́gẹ́ nìkan ni òní rí. èmi ò bẹ́ẹ̀ yí àyè lójú bàbá ọlọ́run mi kò sí mọ́sálásí láyé bàbá ọlọ́run mi àìwá gbẹ́yẹ nǹkan bẹ́ẹ̀ tí yíwèé pé bàbá ọlọ́run mi ń dá sí ni ọlọ́mọṣàjọ́ máa ń dá sí. àmín. ọlọ́run bá wà kẹ́ jagunjagun. jagunjagun. ṣé o jáde kìnìún èèyàn tí àwọn ọkọ̀ láwùjọ bàbá wọn làwọn mi bàbá lórí. ọlọ́run bá kẹ́ jagunjagun kìnìún èèyàn tí ọ̀rọ̀ láwùjọ bàbá làwọn mi bàbá lórí. ẹ̀yin ọ̀pọ̀ ni ẹ̀yin ẹ̀kọ́ sí àbí dáadáa ni. ọlọ́run bá